Ṣé àlàáfíà lẹ wà bí àwa náà ṣe wà? Yorùbá Teacher wa ń kí yín wípé ẹ káàbọ̀ sí orí ètò yìí. Àkòrí tí a fẹ́ kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ ni ẹ̀kọ́ ilé. Ẹ̀kọ́ ilé ni àwọn ẹ̀kọ́ tí a kọ́ láti ilé wa. Àwọn òbí ni ó ní ipa pàtàkì láti kọ́ ọmọ wọn ní ẹ̀kọ́ ilé. Nítorí pé òbí ni a ó dá lẹ́bi bí ọmọ ò bá ní ẹ̀kọ́ ilé. Ọmọ tí a kò kọ́ ni à ń pè ní àbíkú. Ọmọ tí a kọ́ tí kò gbà ni à ń pè ní àkọ́gbà. Àwọn ọ̀nà tí àwọn òbí máa ń gbà láti kọ́ ọmọ wọn ní ẹ̀kọ́ ilé nìwọ̀nyí: nínà lẹ́gba, kíkí ọmọ nílọ̀, lílé ẹni tí ìwà rẹ̀ ò dára dànù lára ọmọ wọn, híhu ìwà tí ó dára kí àwọn ọmọ wọn lè fi ṣe àwòkọ́ṣe. Ọmọ tí a kò kọ́ ni yóò gbé ilé tí a kọ́ tà. Bẹ́ẹ̀ sì ni ẹṣin wájú ni tẹ̀yìn ń wò sáré. Àwọn ẹ̀kọ́ ilé tí àwọn òbí máa ń kọ́ àwọn ọmọ wọn nìyí: ìgbọràn, ìmọ́tótó, ìkíni, ìbọ̀wọ̀fágbà, sísọ òótọ́, níní sùúrù, àlejò ṣíṣe, ìforítì, ìwà ọmọlúàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣé.